أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí. Òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú ọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi lẹ̀ títí ó fi di ọjọ́ ìgbédàlẹ̀ kìyámà. Allahumma amin. Kí gbogbo wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní abẹ́ àsìkò kékeré tí a ní, àkọ́kọ́ náà a dúpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí. Ọ̀gá oore òun nìyẹn, kọ́lọ́run má jẹ́ kí ṣàìtàn orí wa jẹ lérè. Ní àná bàtà ń sí rédíò program, mo ṣàlàyé ń bẹ̀ wípé lórí rédíò fáwọn èèyàn pé òjò ọ̀rọ̀ àtàwọn nǹkan tó fà á, pé ṣùgbọ́n àwọn àbá wa ní ìlú Òṣogbo pé wọ́n ṣe sọ̀látù listisqa, wọ́n lọ kírun tí Islam kọ́ wa pé tójú ọba ti rọ̀ o, tẹ̀sí rí pọ́yẹ kọ́rọ̀ tí ó rọ̀ o, ẹ lọ bẹ̀ lọ́n, ẹ lọ rawọ́ sí i torí pọ́lọ́ ń gbọ́ dákunjọ́ jàre ṣe ń tó ṣe ní ọ̀fẹ́. So aláwọn bàbá wa mọ́mù lóṣogbo, so àwa náà bẹ̀ lọ́n rẹ̀ ní ìjọ Friday ní kútúbà, àwọn bàbá náà wá lọ yídì. So ní àná tí wọ́n lọ bẹ̀ lọ́n òjò, lẹ́yìn ìgbà tí wọ́n ti parí, tí àwọn ọlọ́sùn ti parí Ọ̀ṣun, tí wọ́n sì gbà pé àsìkò táwọn bá ń sọ̀sùn òjò ọ̀rọ̀, so wọ́n bọ Yemọja ọ̀mà dáhùn. Ṣùgbọ́n tí Islam kọ́ wa ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ lọ bọ́lọ̀, ẹ rawọ́ sí i, tẹ́ bá ti rawọ́ sí i tó ẹ mọ̀ bẹ̀ náà ni torí ní tó bá wù ní ó ṣe. Ṣùgbọ́n ó lè wù yín ṣe láàánú kó gbọ́. Ọlọ́run á gbé agbára àti ògo rẹ̀ ó gbé fún Islam. So látara pé ìdí rẹ̀ bí àwọn bàbá àti gbogbo àwọn wa tí à ń ṣàdúrà pé Ọlọ́run fún wa lójò, àwọn ò ní gbàgbọ́ ń pọ̀ sùn. Ọlọ́run wá rọ̀jò àlùbáríkà lónìí tí mo sì mọ̀ pé ó kárí ilé ó kárí oko. Ṣé rí pé ìranù ní téèyàn bá ń bọ̀ lẹ́yìn Ọlọ́run. So ẹ ṣe òjò kankan ọ̀kan. So alhamdulillah. So Ọlọ́run fi hàn yín pé ní tó bá wu òun ló ń ṣe. Ẹnìkan ò sì lè sọ pé báyìí ó gbọ́dọ̀ ṣe báyìí. Ṣé rí pé ìtumọ̀ pàwọ́ à ń lọ bẹ̀rẹ̀ lọ ni pé à ń lọ rawọ́ sí pé dákun jọ. A sọ pé ó gbọ́dọ̀ ṣe tàbí kan sọ pé ṣé tí wọ́n bá ti lọ ṣe o, òjò gbọ́dọ̀ pa wọn kò ní yídì ní o. Rárá. So Ọlọ́run wò wá sí láàánú ó sì gbẹ̀bẹ̀ wa. Kọ́lọ́n balẹ̀ kọ́lá kọ́sàlẹ̀kùn dáadáa rẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ Jamiu tí ó ń sọ wípé àwọn àyà kan bẹ nínú Al-Qur'an tí ó yá nàbí, so àti àwọn sàábé àtàwọn àgbààgbà àfà àti gbogbo àwọn ìmáàmù, ṣùgbọ́n tó yí òun, ẹ rí i pé àwọn àgbàlagbà máa ń sọ pé ọ̀rọ̀ àgbà tí ó bá ṣẹ lówùrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́. Nígbà tí bàbá wa Dr. Sirajuddin Al-Asra, so téèyàn bá wo fídíò kan tí nígbà tí fídíò yìí ó ti pẹ́ o torí nígbà náà kò tí ì ṣerun funfun kankan ní agbọn bàbá, so táàbù yìí pé fídíò yóò kéré tán ìròpó lè jẹ́ bí bóyá ni ò ní jẹ́ tí ó bá jẹ́yìn 20 ọdún sẹ́yìn, tí ó bá jẹ́yìn 20 ọdún, so yóò tó bá ń sá. So yìí lè sọ pé àsìkò báyìí, ṣùgbọ́n mo sáà kì í sọ̀rọ̀ ọdún 10. So tí lórí pé Jamiu ń sọ ńgbà náà pé Jésù ó padà wá, tí àwọn bàbá wa níwò tí wọ́n rò pé rárá dáwọ́ lẹ́nu yìí sọ, tí wọ́n rò pé bóyá àfáà ni tí wọ́n fi jókòó. Dr. Asrawu sọ ńjọ́ náà àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ìjókòó ìbànújẹ́ tó yẹ káwọn èèyàn máa sọkún ní ìjókòó yìí. So ìjókòó ìbànújẹ́ ni pé ẹni tí èyí sí àfáà tẹ̀ wá pé ẹ̀yin bàbá ẹ má bínú ó bẹ́ẹ̀ sí ń bẹ̀ wọ́n nù o.
so pé ẹni tí ìsáàfà òun lẹ pè láti wá máa bá wa jókòó so tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ ńjọ́ náà so ẹ rí i pé ọ̀rọ̀ wọn ló yẹ kéèyàn máa sunkún ni so wọ́n sọ tí wọ́n bá wọn kọ́lọ́n bá ní san wọ́n lẹ́san olóore so tó bá jẹ́ pé ó bá gbọ́mọ̀ràn nígbà náà pé ó yẹ kó lọ ilé kéwú kó lọ kéwú so ọ̀rọ̀ rẹ̀ ò bá tí worst báyìí ṣùgbọ́n tí mo kọ́kọ́ fẹ́ sọ kí n tó sọ solution lórí nínú àwọn solution tí mo fẹ́ sọ òun náà ni pé gbogbo ìwọ pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ mórí rẹ̀ bá bẹ́ tẹ́ ẹ gbé jókòó lórí àga àmà tẹ́ ẹ ń sọ ló jẹ́ pé Yorùbá ní tí wọ́n fẹ́ gbẹ́ kòtò fọ́ta rẹ̀ kọ́ mọ́ gbẹ́jọ́ ara lè lè kó bẹ́ẹ̀ so ẹ ń wò pé ẹ fẹ́ tako súnà ẹ ń wò pé ẹ fẹ́ bá wọn kan jà ẹ wá gbé wánú ilé kéwú mọ̀ tó jẹ́ pé àwọn èèyàn ń kéwú lọ kéwú gẹ́ wọ́n lọ́dún mẹ́wàá wọ́n lo gbogbo ẹ̀ wọ́n tó ń ké lọ ẹnìkan tí ò lè ka láyìn lárúbáwá kan délẹ̀ báyìí tí ò lè ka kéèyàn wá gbé sáàyè àwọn àáfà pé òní ọmọ bá rí sọ̀rọ̀ Kùránì òun náà rìsáàsì tó fẹ́ ṣe rìsáàsì wù lọ fẹ́ ṣe so kìíní yẹn tó wá ń fún ní agbára sí pé wọ́n kọ̀ǹfàmù òun láàyè báyìí so lórí òdo tẹ́yìn gan mọ̀ tí kálukú ò lè sọ pé ọlọ́njọ́ òun ò bímọ ẹni tó bá já àáfà gidi o pé wọ́n lọ ẹni tí ó rò lé lẹ́yìn òun bí irú eléyìí ní kórí ta ló lè sọnù yín pé bí irú Jamiu bí ṣe ń dalẹ̀ rúùn irú ọmọ bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ó fóun àti déédéé irú tọ́mọ̀ náà mọ̀ òun náà nírú ọmọ òun kọ́ mọ̀ rólé fóun ẹni tọ́jà àfa pé ń tọ́mọ̀ tí ò lè ṣe ju Kùránì ní Yorùbá lọ àdánwò ní kẹ́hìn tí ọba máa fi Kùránì ní Yorùbá wọn bá a dá sọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀yà kà síwájú tó yẹ pé tí wọ́n bá pè pé wà ń bì afẹ́ pọ̀ lédè Lárúbáwá ọ̀gbọ̀ wa ń pọ̀ lédè Lárúbáwá sílẹ̀yìn ìlẹ̀sìn òyì gbogbo ẹnikẹ́ni tó bá wá yọnu sí tí Jamiu ń ṣe ẹ wo bí tó ti gbé tó ti ń bẹ̀rẹ̀ bọ́ díẹ̀díẹ̀ títí ń fọgbà ẹ̀sìn ya ẹ rí i pé ó ti wá gbígbéré kọjá ewé so kò tí ì débẹ̀ o ó sì kù tí èèyàn tó fi máa ń sórí ibú pátápátá o tìbí kódà yóò tún sọ nǹkan mi pé àwọn ti máa ń tọ́lọ̀ ń gan ọmọ ìmẹ́ẹ̀nà so pé àwọn ti máa ń tọ́lọ̀ wọn ọmọ ṣebí tánà bí lọ sọ báyìí so irú ẹ̀yin ilé kéwù ẹ̀bọ́ ọ̀tá o irú ààyè òun ẹ̀bọ́ ọ̀tá o gbogbo ẹ̀yẹn tẹ́ èèyàn àfà tó fẹ́ bá yín ṣe rìṣáàṣì lórí Kùránì Yorùbá òun o ṣé tí ó fẹ́ fi bá yín tú Kùránì Yorùbá náà ni pé ntànà bí ọmọ Ọlọ́run gbogbo ntànà bí ọmọ lọ́dọ̀ ọrú àwọn báyìí tó jẹ́ pé ní ẹ fẹ́ fi ṣẹ̀sìn àdánwò ni Ọlọ́run mọ́jà wọ ọmọ rẹ̀ torí pé nìkan ò ní mọ ntànà bí ọmọ àfi tí ó gbé wọná torí gbogbo tó lè gbé àwọn àlìjẹ náà là ń fi ṣàlàyé fọwọ́ sì ti yá wa so ìyìn tí ó ìyẹn bá rí pé anabi ọmọ eléyìí ìyìn tó kù tí ó gbé yẹn wọná nù ẹni tí ó gbẹni wọná tí ó sọdọ lórí ibú wájú Ọlọ́run alájà Kàfílà Káúlà so màmá mo kí wọn dáadáa bó ṣe jẹ́ pé ìgbà táwọn àti Jamiu jọ wà ẹ rí i pé kálukú jọ ń jókòó ọ̀ràn ránṣẹ́ síra wọn pé sọ̀rọ̀ mọ́kàn bá kí ẹni sọ̀rọ̀ pé kóbi ọmọ sí wá sí ẹ máa gbọ́ dẹ́gbọ̀n kì í sùn náà ó tọ̀rọ̀ nù so sọ̀rọ̀ kóbi ọmọ sí wá sí àkànbọ̀ pákéjì ẹni àwọn náà sọ títí Jamiu náà nígbà wọn rí pé ogun ti gbogbo kọjá ewé so ẹ rí i pọ́ ká mọ̀mọ́ gan la tán náà fi bọ́ọ̀tà fún un ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfà tẹ́ǹtì torí pé ní kéèsì pẹ̀lẹ́ nìkan abẹ́ ẹ̀wò kẹ́ ẹ sásì lẹ́yìn tí ń sọrú nǹkan báwọn tẹ́ ẹ̀ lè bọ́ọ̀tà ẹ̀yin nù Ọlọ́run tàbí tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ Jamiu lórí wọ́nranwọ̀nran tí ń sọ lórí ìbẹ̀sìn jẹun irú ọmọ bẹ́ẹ̀ lọ́lọ́run ó fún yín ẹ̀yin gan tiẹ̀ dá ni ṣé wá rí nítorí jẹ́ solution rẹ̀ ó ní o àkọ́kọ́ nù o tí gbogbo yín bá lè bọ́ọ̀tà tẹ ẹjọ́ mà gbogbo ẹni tó bá tún pè ní ustaasu tàbó pè ní sheikh àbó pè láàfà ẹni náà tó kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run ó yẹ kí kálukú ojú yé pé ọjà mọ́ nǹkan kan tí ọba ṣẹ́kù yẹn lẹ́yìn rẹ̀ kún ó rí i pé àwọn ralẹ̀ralẹ̀ àwọn ajá sẹ́wọ̀n tí èèyàn bá sọ pé kéèyàn ọjà ajá náà so àwọn ajá náà lọ ẹ̀ kó lè máa fọ́ lóru làákà ibẹ̀ so
ìyẹn já kọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú solution ni pé ẹ má fojú lásán wọ̀rọ̀ yìí, ẹ má fojú lásán wò ó. Kì í ṣe ẹlòmíì ò lè wò pé ìmọ̀ kọjá pé wọ́n ń sponsor rẹ̀, wọ́n á máa lo ẹni tí wọ́n ò rí wípé ṣé léyìí kọ̀lájọ́ lórí ẹja á máa fún lówó kan kó fi lọ bà sílámù jẹ́. Àwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ nípa sílámù láti lọ dàrú, eléyìí ọ̀wà lẹ́kọ̀ọ́ kankan. Ok, ẹja kan kódà quality tí a máa ń tẹ̀ fi ń sponsor yẹn gbòòsì lára rẹ̀ kò dá láhán, so kò mọ̀rọ̀ gbé kalẹ̀, ṣùgbọ́n kò sẹ́ni tí ṣàìtàn ò lè lò. So tó bá jẹ́ pé wọ́n ń lò láti ibì kan, iṣu ọ̀tọ̀ wọ́n lè máa lò, torí pé rí i pé ìmúra rẹ̀ gan òjò múra tẹ́rì pé mùsùlùmí gidi lélẹ́yìí. Ẹ máa wò pé sáwọn tí ń sin ọ̀bọ lélẹ́yìí ni àbí àwọn akọ̀wé òǹkòkò. So kò sáàjọ ẹni tó bá ní ìmọ́lẹ̀ gidi lójú èèyàn máa wò báwọn. Ok, ẹ mọ́ abala kan nù, ṣùgbọ́n abala tèmi fẹ́ kẹ́ fún ké kódà bí wọ́n bá ń sponsor èèyàn gan máa wò pé àwọn tí mo fẹ́ sọ ẹ̀ sọ́bà làákà ìmọ̀ sọ lọ sá n tó kù lọ́rọ̀ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ téèyàn máa hélì àbí téèyàn máa kọ́ ti rú nǹkan bá ń tẹ́ máa gbé káàkiri. Ìbànújẹ́ ńlá ni o. Gbogbo muslim umma tá a bá fẹ́ ṣàánú rẹ̀ tó kì í ṣe téèyàn lè rí tọ́jú ń bì. Ó ní the special rukiya, kì í sì ṣe tí àwọn àjànú tó wà ní in charge irú ẹni tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń gbogbo anybody tí bá ń sọ pé òun mọ nǹkan tánàbí ọmọ àtẹnitọ́ yọnu sí, ẹ gbà pé àjànú tó ti wọ ara rú ẹni bẹ́ẹ̀ àjànú tó jẹ́ dáadáa ni. Àwọn àjànú dáadáa ni àwọn oníkúrúkúyà Nàìjíríà wọn ò lè rí wò àfi kéèyàn ò gbé dé Saudi, wọ́n wà dèrò ẹni Boko Haram, wọ́n dé mọ́. So àwọn Sùdèsí ni wọ́n lè ṣerú nǹkan báwọn. So gbogbo ọ̀nà tí ó mọ ọba fi yọkùn nínú àdánwò yìí torí àwọn àjànú dáadáa, àwọn dáadáa àjànú òun lọ wà pẹ̀lú ẹni tí ò lè ka Kùránì níyànjú tí ń bú ànàbí. Torí nígbà tí èèyàn bá sọ pé ntànàbí ọ̀gbọ̀yé wọ̀lẹ́ ọ̀rọ̀ tó tí mùsùlùmí kò tiẹ̀ tún ní lè fẹ́ dìfẹ́ǹdì ẹ̀, tí mo kódà kí mùsùlùmí tẹ́ ẹ bá rí tó bá fẹ́ mọ́ bá wá ọ̀nà àbáyọ pé bóyá tí a ń sọ ni pé láyé ànàbí kò sí train, láyé ànàbí kò sí plane. Ẹ dákun sọ̀rọ̀ ẹ̀sìn lọ́rọ̀ plane, èèyàn ní àyà Kùránì. Mùsùlùmí tó wá fẹ́ máa bá wá ọ̀nà àbáyọ yẹ pé àbí n tó túmọ̀ ní ó yẹ kéèyàn mọ̀ ìké mùsùlùmí gan náà ó nídìí kẹ́ ẹ gbé dé Kaaba kí wọ́n ó dì mọ́ fi ṣe àwàdà o. Torí irú tí ẹni tó bá jẹ pẹ̀lú tí èsè bíi tí ó ti yẹ tó èsè rú ilẹ̀ Yorùbá bí tó bá jẹ́ rú Kánò, Allahu Akbar mẹ́rin ó ti lọ o lára ẹni wọn o. So ẹ má fojú lásán wò ó, ẹ má fojú lásán wò eléyìí o. Ọ̀rọ̀ nísìn ó ti kọjá téèyàn mọ̀ wípé sẹ́nìkan tó nọ́mà sí lè sọ báyìí ànàbí kéèyàn ó pe ànàbí bàbá ńlá defamation of character ló jẹ́ fànàbí. Gbogbo ẹni tó bá sì yọ̀nú sí i tí bá ń wò pé torí pé mo ní ìṣù pẹ̀lẹ́ nìkan mo ń bínú lágbájá òun àti ẹ̀nẹ́jọ ń fa kìnní kan ẹja báàkì lẹ́yìn rẹ̀, ìparun Ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ní ń kọ lẹ́tà sí ọ̀rọ̀ tó yẹ tí ò sí olóríire ẹ̀dá kan tó sọ̀rọ̀ ẹ̀ ṣáájú. Kódà ọ̀rọ̀ pànàbí ìṣe ọ̀padà wá ànàbí ìṣe ọ̀padà wá yìí mọ́. Ẹ wò gbogbo àwọn bàbá bàtà ni ṣé Ádámù sọ bẹ́ẹ̀, bàbá kí ọ sọ bẹ́ẹ̀. Ṣebí bàbá kí ni á pé mítìn pé irú ọ̀rọ̀ burúkú wo lélẹ̀. Professor Ládi Akíntọ́lá mo fẹ́ yà síbi ti yín náà wọ́n dà kí mo rí fídíò yín kan tẹ́ ẹ sí táyìn náà sọ pé Jésù ọ̀padà wá. Ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé mo gba professor kan ní kinní kan téèyàn sọ pé professorship kọ́ ni authority inú ẹ̀sìn o. Gbogbo anybody tí bá ń sọ bá ń pànà bí Jésù ọ̀padà wá ń ta kwaya Kùránì ni. tó táyà bá yé kò ní takò, tó bá wá yé tó takò ó di kèfèrí.
tó àyà tó clear ń bẹ lórí pa Ànábì Ìsá ń padà bọ̀ kí ní ń bọ̀ àṣẹ ìwọ ní ń bọ̀ àbá olódo so ti yé báyìí ẹjọ́ nítorí t'Ọlọ́run kódà ìwọ tó o bá rí fídíò rẹ̀ tó share rẹ̀ ó ń kọ lẹ́tà síbi ní Ọlọ́run ìwọ tó bá jẹ́ wípé ọba tó rí pé o fẹ́ sponsor pé ẹ dá sí t'Ọlọ́run lórí ẹni tí ń pèpè síbi èṣù tọ́lánà bí t'Ọlọ́run rán sí ọ àwọn nǹkan t'Ọlọ́run sọ wípé la ilaha illallah rasulullah t'Ọlọ́run sọ wípé ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbika ìwọ Ànábì gbogbo tí mo sọ kalẹ̀ fún ọ ní kó jẹ́sẹ̀ rẹ o gbogbo tí mo ṣebí Kùránì tẹ́lẹ̀ gbàgbọ́ tẹ́lẹ̀ fẹ́ tẹ́lẹ̀ àdìsí o ṣebí náà lọ sọ kí n tá ránṣẹ́ sí ọ báyìí o gbọ́dọ̀ jẹ́ pé ní o fa in lam taf'al tó o bá ṣe bí mo ti sọ fama ballagta risalata ọ jẹ́ sí mi Ọlọ́run pé ní o tánàbí sí wa ń bá ń sàbí léèrè kó tó jáde láyé pé alibalagitu ṣé ń t'Ọlọ́run rán mi ṣé mo jẹ́ pé àwọn sàbí ò sì ń bẹ̀ ń jọ́ t'Ọlọ́run rán wọn ò mọ déédéé t'Ọlọ́run fún gbogbo wọn wá ń jẹ́rìí gbogbo olóríire ẹ̀dá ń gbà wípé kò sẹ́kù kankan báyìí tánàbí ó ṣàlàyé rẹ̀ kí ló fà torí àwọn sàbí gan rò pé nǹka àlè lérò parẹ́ ẹ̀sìn ni a fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ẹgbẹ́sẹ̀ báyìí wọlé ẹ fẹ́ jáde ẹsẹ̀ báyìí ẹ fẹ́ sùn ẹ fẹ́ jẹun táàtì ẹ̀ lè kàkà rẹ̀ ẹ̀sìn ó ṣàlàyé rẹ̀ táwọn ò tiẹ̀ lè lérò parẹ́ ẹ̀sìn ó ṣàlàyé rẹ̀ ọjọ́ lè pé wọ́n rí i pé kò lẹ́kọ̀ọ́ sẹ́kù kankan ẹ mọ táwọn àwọn àfáàlù súnnà tá a fi máa ń ṣe mọ̀kọ́ dìmọ̀ ní wípé Ànábì sallallahu alaihi wasallam ó fi wálẹ̀ alal mahajjatil bayda àdífì ni Ànábì ni mo fi yín lẹ̀ sójú ọ̀nà tó mọ́ pọ́nrangandá layluha kanahariha ay layliha kanahariha kò lóru débi ọ̀sán nìkan ni ó lè túbà layliha kanahariha òru rẹ̀ àtọ̀sán bákan náà ní ìtumọ̀ rẹ̀ ni pé kò lóru débi pé wọ́n sọ́kà tí ń bá rìn lóru ojú ọ̀nà tánàbí filẹ̀ yìí mo lè bọ́nù kòtò no bóun rìn lóru ọ̀sán ni ìmọ́lẹ̀ ni ibi tí mo fi sí láàyè zigu haniha Ànábì lẹ́nìkan wà ní yẹ̀kọ́ lójú ọ̀nà ilà àlẹ́kan àfẹn tó bá fẹ́ parẹ́ ní tó kó bá bọ̀dá yín nù àti gbogbo àwọn tí ẹ rí i pé bí kékeré wọn ò ti bẹ̀rẹ̀ wọn rà máa fún náà sọ àdìsí lọ́rùn bí wọ́n máa ní child abuse ní kẹ́ ní Aisha Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 kìnìkan kẹ́ ẹ máa sọ báyìí pé ó súnmọ́ ìyàwó ẹ sàmọ́ gbọ́rọ̀ àwọn àlébù tẹ́ máa wò kí àbí làákà gidi ní ẹni làákà eruku Òṣòdì torí pé tó bá bóyá rú tí àwọn àfa kan sọ wọn á wá bí alákọ̀wé kan tí ó bá wọn bá kẹ̀ tó bá ti á rírú àwọn Jamiu yìí àwọn Ọlọ́run tiẹ̀ nìkan láwọn Jamiu mi tọ́ da ìyàbá máa wò kúrú ọkọ̀ wọlé léyìí tó Malam Yusuf Adépọ̀jù dáàdì bàbá Malam Yusuf Adépọ̀jù Jamiu wọn jẹ́ afa Jamiu fọlọ́nsọ bàbá Jamiu làwọn náà tó àtàwọn Jamiu dáadáa mi so àtàwọn Jamiu dáadáa mi so Ànábì lẹ́nìkan ò ní yẹ kó ń bẹ la yazigu haniha illa halikun àfẹn tó bá fẹ́ parẹ́ téèyàn bá ti lè kú lójú ọ̀nà súnà ètò ẹ̀rìn pẹ́ ní ìparun ni ntẹ́ fi wá mọ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn solution ọ̀nà àbáyọ ni o téèyàn bá rí rúkìá sí tán ọ̀nà àbáyọ kẹta ni pé gbogbo ẹni tó bá fẹ́ sí Islam yìí tó fẹ́ parẹ́ sẹ́wọ̀n pàdé sí Ànábì ni ojú ọ̀nà tó ń ti fi ilẹ̀ yìí ó mọ̀ paranganda kò lóru láti lè tọ̀ ẹ̀ ń bá ti wá yẹ kó lójú ọ̀nà àfẹnutọ́ fẹ́ parun téèyàn ọba fẹ́ parun kọ́ba débi pé ọmọ sọ pé òun ti mọ ní tànàbí ọmọ àwọn àgbàlagbà wọn ní ẹrù tó bá kọjá àpàkọ́ ilẹ̀ ní bọ̀ téèyàn bá ti mọ ní tànàbí ọmọ ẹni ìparun ni téèyàn bá ti jẹ́ ní ìparun yóò jẹ́ ní òfò láyé yóò tún lọ jẹ́ ní òfò lálẹ́ kíámà ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi sọ́ọ̀fẹ́ dẹni òfò sọ́ọ̀fẹ́ dẹni àdánù padà sídìí súnà ní manua Islam gbogbo àfáàtì bá ń sọ fún wọn pé ẹ má gba díìsì kan ẹ má gbọ́ kìnnì kan ó fẹ́ báyé ẹ jẹ ni báyé ẹni tá à ń sọ yìí ṣe rí ló fẹ́ káyé rí ó rí yóò ra máa dàrúbọ̀ díẹ̀ 1+1+1+1+1 tí ó padà fi di 1 million tó bá ń plus ẹ lọ ibi kékeré kan ló ti bẹ̀rẹ̀ nígbà báyà wọn kàn sọ pé +40 +100 ọkàn padà bá rẹ pé million so wọ́n lè bẹ̀rẹ̀ lórí pé àwọn àdìsí tí ọba ti bá yàkúrá nílò àní ìgbà díẹ̀díẹ̀ yóò mọ báwọn àfẹ́sìn díẹ̀díẹ̀ yóò mọ báwọn sàbí díẹ̀díẹ̀ wọ́n ti ta sànàbí
bí ìbá wulẹ̀ ti bú sàbí automatically ó ti bú sàbí. So tó o bá fẹ́ jẹ́ ní ìparun àbí kó padà sí di súnà. Wallahi ọ̀rọ̀ arákùnrin mo fọba tẹ́mi bẹ lọ́wọ́ ẹ̀ búra ẹni tí bá ń fún lésì wípé èsì ọ̀rọ̀ fún lágbájá ọkàn tó fẹ́ mọ bí wà kéèyàn ti rí èèyàn tí gbogbo tó bá rí ọsọ láyé ẹ mọ̀ Alhaja Kaola mo bẹ̀ yín torí tọ́lọ̀ n sọ pé ẹ rí i pé ẹ ti ẹ̀sùn tọrọ kan ní pé àìmọye nǹkan mi tèmi náà ṣe mistake tí mo ṣùgbọ́n ayé gan wá rí i pé ní àtẹ̀mí gan ò tó báyìí tí a màmá sọ tọrọ ẹ mọ̀ wà fún gami téèyàn bá ti mọ̀ pé lágbájá yìí èmi gan ọ̀bẹ lọ́hùn pé kọ́rọ̀ ẹnìkan dàrú dé level ibi tí tẹ́lẹ̀ ìdàrú dé téèyàn fi sọ pé òun ti mọ tánà bí ọmọ orí ìbú ni àdánwò tí àwọ̀ fi wá ní inú ilé kí ó lọ́tọ̀ ọ̀tíà tá a fi wá gbérú ẹ̀dá bá ń sórí àga àwọn àfáà táwọn tí Alhaja Kaola gan bí wọ́n ti wà wọ́n ó sì máa kọjá mi kí lọ láàrin ọdún 10 torí pé ẹnu rẹ̀ ó ti kalẹ̀ kò lè rí nǹkan kan pàpẹ́ àfáà Alhaja Kaola jẹ́ fún Jamiu so àfáà ni tí ó rújò fún Jamiu so ẹ dákun jàmá torí tọlọ́run so irú rẹ̀ kọ́ léèyàn máa ń fún lésì o wallahi azim ẹ má jẹ́ Facebook ọ̀sọ́ wa lórí ibú láyé o ike èmi náà mo fẹ́ fún lésì àbí mo á nífẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ ń tẹ láìkì téèyàn bá gbé fídíò orí ilé yàn débi kan ọkàn báyìí kò ń bẹ ọkàn kò ń bẹ torí pé ojú ọ̀nà tánàbí fi ilẹ̀ la yazigu anha illa halikun téèyàn bá ti lè kọ̀yìn sí súnà láyé ọ̀rọ̀ rẹ̀ lè máa dá bẹ̀rẹ̀ tẹ́mọ̀ gbé kí ni o ibi tí ó padà sẹ́rù ẹ̀ka torí pé manual ni òun ní lọ́wọ́ òun yóò padà fi positive kanra wọn má kí lorúkọ rẹ̀ tí ó gbọ̀n kó blow súnà ni máa ń gáìdì yẹn tí èjì yẹn ò sì ṣe solution nù tọ́lọ́n bá ti ní wọ́n bá rí àǹjánu dáadáa torí ẹni tí irú ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ bá dáadáa àǹjánu lọ́wọ́ rẹ̀ wọ́n èsì ìrírí rúkìá bá ń ṣe ní Nàìjíríà ó di Saudi arọ́mù wọn ó déyàn mọ́pò báyìí wọ́n wà wá àwọn hafadọ̀ tí wọ́n há Quran Ìmáàmù Sùdésì ọ̀ṣáájú àwọn ṣòro ìmọ̀ kankan tẹ̀lé wọn máa kà so agbára ìjẹ́lẹ̀ Ọlọ́run ti bẹ́ẹ̀ òpó kíní tí a dè mọ́ ni ó tètè ká àǹjánu dáadáa kó ṣe kí ni o so kó kú tára bá ti wá balẹ̀ tán tí wọ́n yọ ọpọlọ wò tí wọ́n rí pé kò sí nǹkan kan pé tó àfẹ́ tì káyọ̀ sọ sọ pé sọ ọ̀fẹ́ sẹ̀sìn wàá sì wà fún ní manuel ẹ̀sìn pé súnà lèèyàn máa ń gbà sẹ̀sìn pé súnà lèèyàn máa ṣe kí ni o ẹnìkan ní ká rìpọ́tì kíní àyíké aláàkíní nípa péjì ẹ̀ ǹjẹ́ èèyàn bá rí o sí wọ́n rìpọ́tì péjì wọn rìpọ́tì kíní àbúkẹ́lá kan wọ́n pa péjì ẹ̀ rìpọ́tì tó ti wà lọ́dọ̀ ọlọ́mọ ju pé léèyàn lọ gbogbo ẹni tí bá ń fẹ̀sìn gbáhùn yàn kọ́ máa ń so kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run àdánwò tí ó bá wa tá a fi ní ìtànà bí ọmọ nínú ayé Kùránì táwọn sàbí gan sọ pé 10 Abdullahi ibn Mas'ud ó ní ẹbí mi léèrè ẹni ayé àná Al-Qur'an yìí máa sọ̀dọ̀ tó fi sọ̀kalẹ̀ torí kí ló fi sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ lànà bí kọ wa kó tó jáde láyé sallallahu alaihi wasallam ọlọ́run orí ibu ni o ọlọ́run mọ́jìrú rẹ̀ jáde lẹ́ kódà ń tá a mọ̀ sí pé àjọsí ń bi súnà àbẹ́lọ́run kí ó ń bídí àgàn sọ̀rọ̀ ọ̀rọ̀ àdàwọ̀ bá kọ́lọ́n kó ṣàánú wa o kó wọlé àjọ kan sórí ẹ̀yin tó wá jẹ́ pé òun ní séwù yìí ẹ̀yin náà bọ́ta sí lóòótọ́ ni tẹ́ ẹ̀ bá lè bọ́ta kọ̀rẹ́tì ọmọ kí oyin lórí ìtọ́sọ ẹ̀ tàbá àfa yín tó bá jọ ọmọ kí o fún yín ẹ bọ́ta pé wàláhì afọwọ́tẹ́ ẹlẹ́bàá wa sí rìsáàsì so ọ̀dà ń pé wàláhì orí ìbúná lé ẹ̀ ti bọ́ta o tẹ́ ẹ̀ bá bọ́ta ọlọ́run mọ́jà àparẹ́ o subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.